Ẹ káàbọ̀ sí orí ìkànnì mi níbi tí mo ti ń ṣàlàyé SSC Mathematics series from zero to guru. Ní òní n ó máa bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ mìíràn eléyìí tí a mọ̀ sí indices. N ó sì máa ṣàlàyé bó o ṣe lè gbé nọ́mbà lọ sí ohun tí à ń pè ní index form, bó o sì ṣe lè lo index form yìí láti fi wá square root. Ẹ máa bá mi ká lọ. Nínú àwọn fídíò eléyìí tí mo ṣe kọjá tẹ́ ẹ bá gbàgbé, ó rí i pé mo kọ irú àwọn nọ́mbà yìí, mo sì ṣàlàyé wí pé tó bá ní irú nọ́mbà yìí, òun náà là ń pè ní kíni o, òun náà là ń pè ní number base. So a máa ń sọ pé irú nọ́mbà yìí wà ní base kíni o, a máa ń sọ pé ó wà ní base 2. Ó rí i pé nọ́mbà yìí a máa ń pè ní 110 subscript 2 àbí? Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni o tún lè ní irú nọ́mbà báyìí tó jẹ́ pé 2 wọn ò ní wà nísàlẹ̀ ṣùgbọ́n òkè ni ó wà. Tó bá wá ní irú nọ́mbà báyìí, òun náà là ń pè ní kíni o, òun là ń pè ní index form, òun là ń pè ní index form. Kí ni wá ní ìtumọ̀ pé kí nọ́mbà wà ní index form? Òun ni pé ó máa multiply nọ́mbà un pẹ̀lú ara rẹ̀ níye ìgbà tó jẹ́ power rẹ̀. Ó rí i pé 110 raised to power 2 nísìnyí, òun ó máa jẹ́ kíni o, 110 times 110. So òun ni pé lákòótán tó bá ní a raised to power m, ìtumọ̀ rẹ̀ ni pé kíni o, òun ni pé kí a ó máa multiply pẹ̀lú ara rẹ̀ lọ́nà kíni o, lọ́nà m. Ṣó ti yé? Lọ́nà m, òun ni ìtumọ̀ eléyìí. So ìgbà tí mo ti ṣàlàyé pé nọ́mbà yìí òun là ń pè ní kíni, index form. O ò rí m yìí, òun là ń pè ní power, ó sì tún lè jẹ́ index. O ò rí a, òun là ń pè ní base, òun là ń pè ní base. Ìlọ́po power, ìlọ́po index form, òun là ń pè ní kíni o, ìlọ́po index òun là ń pè ní indices. So ìtumọ̀ rẹ̀ ni pé tí n bá ní àwọn àkójọpọ̀ index lóríṣiríṣi gẹ́gẹ́ bí eléyìí, tàbí irú nǹkan báyìí, tàbí bí irú nǹkan báyìí, ó rí i pé wọ́n ti pọ̀ lọ́pọ̀lọpọ̀, so a ti ní kíni, a ti ní indices nìyẹn. Má gbàgbé wí pé tá a bá ń pe nọ́mbà kan ní index form náà ni pé kíni o, nọ́mbà wọn máa multiply ara rẹ̀ ní iye ìgbà tí ó bá jẹ́ power rẹ̀. So gẹ́gẹ́ bí àpẹẹrẹ 2 raised to power 3, so ó rí i pé index form ló wà, a ní yóò máa jẹ́ kíni o, 2 times 2 times 2. Kì í ṣàkọ́kọ́ nìí tó máa bá irúfẹ́ nọ́mbà báyìí tó máa bá wọn pàdé. Pàápàá jùlọ o ti bá wọn pàdé nígbà tí o wà nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, so tàbí nígbà tí o wà ní ilé ìwé girama tó ní kékeré tí a mọ̀ sí JSS. So òun ni pé tí wọ́n bá fún ọ ní irú nọ́mbà kan, wọ́n lè ní kó o gbé irú nọ́mbà un sí index form. So o sì tún ti lo àwọn nọ́mbà yìí láti fi wá square root of a number. Wọ́n máa ṣàlàyé lẹ́ni tí ń rán ọ létí bó ṣe lè lo irú àwọn index form yìí láti fi ṣe iṣẹ́ eléyìí tó bá jẹ mọ́ méjèèjì, bóyá ti index form ni tàbí square root. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, example, express 500 as a product of its prime factor in index form. A ti mọ ohun tí à ń pè ní index form, ṣùgbọ́n ẹ jẹ́ n tún rán wa létí ohun tí à ń pè ní prime factor. Kí n tó ṣàlàyé kí ní ń jẹ́ prime gan, kí sì ní ń jẹ́ factor. Ṣẹ mọ̀ pé tá a bá ní prime numbers, jẹ́ n kọ́kọ́ gbé ohun tí à ń pè ní factor. Factor ni àwọn nọ́mbà tó jẹ́ pé kíni o, tó lè gbé nọ́mbà kan tó o sì ní gba change. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, tí n bá ní 4, ó rí i pé 2 lè lọ ní 4, ṣérọ́ ni? 2 lè lọ nínú 4 tó o sì ní ṣe kíni o, tó o ní gba change. Ṣó ti yé? So tó bá wá ní irú nọ́mbà bẹ́ẹ̀, so òun náà là ń pè ní kíni o, irúfẹ́ nọ́mbà bẹ́ẹ̀ là ń pè ní index form, òun là ń pè ní factor, má bínú.
so là ń pè ní factor. So ó rí pé mo ní 4 lè ṣe kí ni, ó lè lọ nínú 2, so 4 lè lọ nínú 2, pé 4 lórí, ó rí pé 2 láàní, a sì ní ṣe kí ni o, ní sí change ńlẹ̀. So 3 is a factor 2, torí tó bá ní 3 mélòó lórí nínú 4, ó rí pé a ní 1, á tún ṣe kí ni, á gba 1. So òun náà ni pé kí ni, àwọn factor 4 òun náà làwọn nọ́mbà tó jẹ́ pé ó lè lọ nínú 4 tí ò ní ṣẹ́kù nǹkankan ńlẹ̀, gẹ́gẹ́ bí 1, 2 àti 4 fúnra lára rẹ̀, so àwọn eléyìí ni factor 4. So tá bá ní prime, a ti mọ̀ ìtumọ̀ prime number. Tó bá ní prime number ni àwọn nọ́mbà tó jẹ́ pé kí ni o, wọ́n máa ń ní factor méjì, mo ti ṣàlàyé factor fún wa. So wọ́n máa ń ní factor mélòó, factor méjì, àwọn gangan fúnra lára wọn àti 1 and itself. So ti yé, nọ́mbà tó jẹ́ pé tó bá tu wò fínífíní, tó jẹ́ pé tó jẹ́ factor nọ́mbà tó lè lọ nínú rẹ̀ méjì ni o, 1 àtòun gangan fúnra rẹ̀, gẹ́gẹ́ bí àpẹẹrẹ 2, ó rí pé factor mélòó ni 2 ní, ó rí pé 1 àti 2 ló lè lọ níbẹ̀. So ó rí pé nọ́mbà méjì ló lè lọ nínú 2, bó ṣe jẹ́ pé nọ́mbà méjì ló lè lọ níbẹ̀ yẹn, òun là ń pè ní kí ni o, là ń pè ní prime number. So gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni 3, ó rí pé 1 àti 3 ni. 4 ńkọ́, 4 is a prime number, torí nọ́mbà mélòó ló lè lọ níbẹ̀, nọ́mbà mẹ́ta. Tó bá ti jẹ́ pé nọ́mbà tó lè lọ nínú nọ́mbà kan tó bá ti ju méjì lọ tàbí ò tiẹ̀ tó méjì, so irúfẹ́ nọ́mbà rẹ̀ là ń pè ní prime number. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni 1, ó rí pé 1 is a prime number o. Ìdí tí 1 fi jẹ́ prime number ni pé nọ́mbà mélòó ló lè lọ nínú 1 fúnra lára rẹ̀ ni, ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe ṣàpèjúwe prime number, mo ní nọ́mbà kan ni tó jẹ́ pé kí ni o, so tó jẹ́ pé nọ́mbà méjì ló lè lọ níbẹ̀, nọ́mbà rẹ̀ fúnra lára rẹ̀ gangan àti kí ni, so àti 1 fúnra rẹ̀, ó rí pé 1 nìkan náà ló lè lọ nínú 1, kò pé méjì. So ìjẹ́ tí eléyìí bá wá yé wa, tá bá ní prime factor, òun náà ni pé factor nọ́mbà kan tó jẹ́ pé prime ni, so ti yé mi báwọn. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, sọ pé tí n bá ní 16, kí ni àwọn nọ́mbà tó lè lọ nínú 16 tó jẹ́ factor 16, sọ pé àwọn ni kí ni, 1, 2, 4, 8 àti 16. So ti yé wa báwọn. So gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ó rí pé tó bá wo inú gbogbo àwọn factor 16 yìí o, nọ́mbà kan péré òun náà ló jẹ́ kí ni, òun ló jẹ́ prime number ńbẹ̀. So nọ́mbà tó jẹ́ prime number eléyìí tí ń ṣe 2 yẹn, òun là ń pè ní kí ni o, prime factors of 16. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tó bá ní 20, ó rí pé náà nọ́mbà tó lè lọ nínú 20 ní kí ni o, 1, 2, 4, 5, 10 àti 20 fúnra lára rẹ̀. So gbogbo àwọn nọ́mbà yìí, a ní factor 20 pó jẹ́ mẹ́fà, ṣùgbọ́n nínú àwọn mẹ́fẹ̀ẹ̀fà yìí, àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ prime number nínú wọn, so gẹ́gẹ́ bí àpẹẹrẹ bí 2, bí 5, ó rí pé prime number ni wọ́n, gẹ́gẹ́ bí àpẹẹrẹ àpèjúwe prime number tí mo ṣe lẹ́ẹ̀kan. So wá rí àwọn nọ́mbà méjèèjì, òun náà la máa ṣe kí ni o, la máa pè ní prime factors. So wọ́n pè wọ́n ní kí ni o, prime factors of 20. Ìgbà tí eléyìí bá ti wá yé wa, ìbéèrè wa wá sọ pé ká ṣe kí ni o, ká gbé 500 sí index form, ká sì express ẹ̀ ní in terms of prime factor. Kò le rárá, bó ṣe ṣe wọ́n leléyìí. Ó máa fi àwọn prime factor 500, ó máa fi gé títí tí ó fi jẹ́ pé 1 ni ó máa kù ńbẹ̀. So ó rí pé nínú prime factor 500, so òun ni pé tó bá fẹ́ dára rẹ láàmú, o lè kọ àwọn prime number rẹ 5, 7, 11 etc. O lè kọ wọ́n, ó máa yẹ̀ wọ́n wò lẹ́yọkọ̀ọ̀kan pé bóyá ó lè lọ nínú 500. Óyá, sọ mọ̀ pé 2 lè lọ, má gbàgbé divisibility rule, òfin tí máa ń wà ká tó lè sọ pé kí ni 2 lè lọ nínú nọ́mbà kan, òun náà ni pé tó bá wo nọ́mbà tó wà nígbẹ̀yìn nọ́mbà ọ̀hún pátápátá, tó bá ti jẹ́ pé 0 ni tàbí ó jẹ́ even number, irúfẹ́ nọ́mbà ọ̀hún 2 lè lọ ńbẹ̀. Ó rí pé tó bá wo nọ́mbà tó parí 500, 0 ni, ó rí pé ó bá òfin 2 mu, 2 lè lọ. 2 mélòó la rí nínú 500? 250. 2 tún lè lọ torí 0 ló parí rẹ̀. 2 mélòó la rí nínú 250? 125. Ṣùgbọ́n 2 ò lè lọ mọ́, ó tún yẹ 3 wò, ṣé 3 lè lọ?
3 ò lè lọ o. Kí lòfin 3? Òfin 3 ni pé kó o tó mọ̀ pé nọ́mbà kan lè lọ 3 lè lọ nínú nọ́mbà kan, òhun ni pé tó o bá ro àwọn dígìtì nọ́mbà un papọ̀ tó bá fún ọ ní n tí 3 lè lọ ńbẹ̀, ṣó ti yé wa báhun? So irúfẹ́ nọ́mbà un 3 lè lọ ńbẹ̀. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí n bá ní 18, tó bá ro 1 àti 8 papọ̀, ṣo mọ̀ pé ó fún mi ní 9 tí 3 lè lọ ńbẹ̀, ó mean pé 3 lè lọ nínú 18 nu. But tó bá ro eléyìí papọ̀, 1 plus 2, ṣo mọ̀ pé 3 ni, 3 plus 5 ó jẹ́ 8, ṣo mọ̀ pé 3 ò lè lọ nínú 8, ó mean pé 3 ò lè lọ nínú 125. Ó tún wá wo 5. So 5 ni pé nọ́mbà kan tí 5 ó mọ lọ ńbẹ̀, òhun ni pé ìparí rẹ̀ ó gbọdọ̀ jẹ́ 5 tàbí kó jẹ́ kíni o, tàbí kó jẹ́ 0. Ó rí pé ó dẹ̀ bá a mu. Ó yá 5 mélòó la rí nínú 125? 25 ni. 5 tún lè lọ 5. 5 tún lè lọ 1. Ó wá kọ lẹ́yìn ìgbà náà pé therefore 500 is equal to 2 times 2 times 5 times 5 times 5. Ṣó ti yé? Ó rí pé tó bá wò ó, a lè kọ àwọn eléyìí ní index form pẹ̀lú àlàyé tí mo ṣe síwájú lórí index form. Sọ pé nísìnyí tí n bá ní 2 times 2, so òhun náà ni pé kíni o, 2 lè lọ 2 mélòó leléyìí, 2 lọ́nà méjì, so ó wá ní 2 raised power 2 times eléyìí náà ńkọ́, 5 lọ́nà mélòó, 5 lọ́nà mẹ́ta. So fọ́ọ̀mù yìí òhun là ń pè ní kíni o, òhun là ń pè ní index form. Òhun là ń pè ní index form. So o sì lè ṣe kíni, o lè sọ pé 500 o, òhun náà ni kíni, 2 raised power 2 times 5 raised power 3. So ó rí pé o ti gbé lọ sí index form tàbí tí a túmọ̀ sí compact form. Nínú àwọn ìwúlò index form náà ni pé kíni, o tún lè fi wá square àti square root nọ́mbà kan. Kí ni à ń pè ní square root? Kí n tó lọ, tá bá ní 7 raised to power 2, sọ mọ̀ pé index form leléyìí náà tí à ń pè ní 7 square. Má gbàgbé pé òun ni 7 times 7. Jẹ́ n kọ ọ́ báyìí. Sọ mọ̀ pé 7 times 7 ni 49. Ṣó ti yé? So square root of 49, square root. Sórí square ni pé o multiply nọ́mbà un pẹ̀lú ara rẹ̀, n tó bá fún ọ òhun ni square nọ́mbà un. Ṣó ti yé báyẹn? So square root tí wọ́n máa ń kọ báyìí, àmì yìí òhun ni square root. Square root of 49, òhun ni pé kíni o, òhun ni 7. Kí ni ìtumọ̀ rẹ̀? Òhun ni pé kíni, nọ́mbà kan tó jẹ́ pé tó bá multiply rẹ̀ pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mejì tí ó mọ fún ọ 49. Ó rí pé tó bá wò ó dáadáa pẹ̀lú ohun tí mo ṣe síwájú, 7 náà ni. Ṣùgbọ́n tá bá tẹ̀síwájú, kò lè jẹ́, kì í ṣe 7 lásán, a tún máa ń pè ní plus 7 tàbí minus 7. Ó rí pé tó bá ní minus 7 times minus 7, kí ni ó fún ọ náà? 49 ni ó fún ọ bákan náà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kíni o, tá bá ní 6, ó rí pé 6 kọ́, ó máa fún ọ ní 6 times 6, eléyìí tí ń ṣe 36 àbí? Ó mean pé square root of 36 òhun náà máa jẹ́ kíni o, òhun náà máa jẹ́ 6. Òhun náà máa jẹ́ 6. So wá ráwọn nọ́mbà yìí, 49 ni o, 36 ni o, 9 ni o, 100 ni o, irúfẹ́ nọ́mbà kan tó jẹ́ pé o lè rí square root wọn wá, tó jẹ́ pé yóò fún ọ nọ́mbà tí ò ní jẹ́ decimal, tó jẹ́ pé yóò fún ọ nọ́mbà tó ò ní gba change lẹ̀. So òhun là ń pè ní kíni, perfect square. Òhun là ń pè ní perfect square. Àwọn nọ́mbà tó jẹ́ pé o lè ṣe kíni, o lè wá square root wọn. Ó yá jẹ́ n fún ọ ní àpẹẹrẹ. Example, find the square root of 100. Òhun náà ò le rárá, bó ti ṣe tẹ̀kan náà, òhun náà ló ti ṣe é. Ó gbé lọ sí ohun tí à ń pè ní index form. Kí ló máa ṣe? Ó máa fi àwọn prime factor rẹ̀, ó máa fi gé títí tí ò fi ní ṣẹ́kù nǹkan kan ńlẹ̀ mọ́. Ó yá, ó rí pé prime factor alákọ̀ọ́kọ́ òhun ni 2 àbí? 2 lè lọ, yóò jẹ́ 50. 2 tún lè lọ, yóò jẹ́ kíni o, yóò jẹ́ 25. 2 ò lè lọ mọ́ o. Ó rí pé tó bá wò ó parí, 5 ló wà ńbẹ̀. Mo sì sọ fún ọ pé kó o tó lè sọ pé 2 lè lọ nínú nọ́mbà kan, ó gbọdọ̀ jẹ́ pé 0 ni ó parí rẹ̀ tàbí n tó parí rẹ̀ jẹ́ even. So 3 ò sì lè lọ nínú 25 àbí? Pẹ̀lú òfin. 5 lè lọ. 5 mélòó ló rí nínú 25? 5 ni. 5 mélòó ló tún rí nínú 5? 1. Ó wá sọ pé 100 ó máa jẹ́ kíni o, 2 times 2 times 5 times 5. So o lè group wọn. Eléyìí ó máa fún ọ ní 2 square times 5 square. Ṣó ti yé? Ó máa wá mú kọ̀ọ̀kan ńbẹ̀. So tàbí kó gbé wọn papọ̀ tí ó máa jẹ́ 2 times 5
times ó tún mú kan sí 2 times 5 ó rí pé yóò máa fún ọ ní kíni 10 times 10 so therefore square root of 100 is equal to 10 ó rí pé 10 ló multiply ara rẹ̀ tó fi fún ọ ní 100 ìjẹ́ tí eléyìí bá yé wa ẹ jẹ́ n tún fún alápẹẹrẹ kan sí eléyìí tó máa ń jáde bóyá nínú WAEC JAMB ni àbí nínú àwọn exam wa gbogbo òun náà ni pé kí ni tó bá ní kó fá nọ́mbà kékeré kan kó wá nọ́mbà kékeré kan tó jẹ́ pé ó máa multiply pẹ̀lú nọ́mbà kan tí ó máa fún ọ ní kí ni perfect square mo ti ṣàlàyé perfect square síwájú mo lóhun ni nọ́mbà kan tó jẹ́ pé kí ni o tó o bá find the square root wọn o lè rí square root wọn wá so find the least number by which $50 can be multiplied to give a perfect square. Kò le rárá òun ni pé ó tún gbé lọ sí index form óyá 2 mélòó la rí nínú 50 sọ pé 25 ni 2 ò lè lọ mọ́ so 5 mélòó la rí nínú 25 5 ni 5 mélòó la rí nínú 5 1 ó bá máa ní 50 ó máa jẹ́ kí ni 2 times 5 times 5 ó rí pé eléyìí ní ìgbèjì rẹ̀ ó ní kẹ́hìndé eléyìí ò ní so ó ní pé kéléyìí ó tó lè sọ pé pẹ̀lú àpẹẹrẹ tí mo sì ṣe síwájú kò tó lè ní kí ni o prime number ó mì pé wọ́n gbọ́dọ̀ jẹ́ ìgbèjì tí àwọn méjèèjì ó so mọ́ra wọn sọ pé eléyìí ò ní tí ó so mọ́ ó mì pé kó tó lè dá pé tí ó fi jẹ́ pé prime number ó mì pé eléyìí gbọ́dọ̀ ní tí ó so mọ́ ó mì pé nọ́mbà tá a máa multiply pẹ̀lú eléyìí tí ó fi máa fún wa prime number òun ni pé kí ni ó so mọ́ eléyìí sọ pé 2 ni so therefore 2 must be multiplied by 50 to give what? To give a perfect square. So to give a perfect square. So give perfect square. So ti yé so eléyẹn òun làwọn ọ̀nà tó mọ gbà ṣe irú àwọn iṣẹ́ báwọn ọ̀nà tó mọ gbà ṣe ká pé n bá fún ọ ní 350 ńkọ́ tí mo wá ní o wá nọ́mbà kékeré tó mọ multiply pẹ̀lú rẹ̀ tí ó fi fún ọ ní perfect square ó tún lò bákan náà ni 2 mélòó ló rí nínú 3 1 7 àbí eléyìí kù 1 175 2 ò lè lọ mọ́ ó dàbí 3 lè lọ ṣé 3 lè lọ tó bá rò papọ̀ 1 plus f so 3 náà lè lọ 5 ó lọ tó ti yé 5 mélòó ló rí nínú 17 3 yóò kù 2 5 ó tún yóò kù 5 àbí so 5 tún lè lọ eléyìí yóò jẹ́ 7 tún lè lọ yóò jẹ́ 1 ó mì pé 350 tó bá gbé sí index form 2 times 5 times 5 times 7 ó rí pé eléyìí nìkan òun ló ní ìbejì tiẹ̀ kí ló kó tó kù ńlẹ̀ sọ pé kò sí 2 kò sì sí 7 ó mì pé kí nọ́mbà yìí tó lò jẹ́ perfect square kí la máa multiply pẹ̀lú rẹ̀ in tó kù tẹ́lẹ̀ ó fi di ìbejì which is 2 àti in tó kù tẹ́lẹ̀ náà ó fi di ìbejì which is what? Which is 7 tó ti yé báwọn so yóò máa jẹ́ 14 ó rí pé tó bá multiply 14 pẹ̀lú 350 ó rí pé perfect square ni ó máa fún just dán wò 350 times 14 3 0 0 so remainder 2 so 12 that's 14 0 5 3 0 0 9 4,900 so which is what? Square root of 70 so square root of 70 is so square root of 4,900 is 70 so eléyẹn ni ìjẹ́ tí ó bá yé ọ mò ń gbà ọ́ níyànjú láti lọ sínú àwọn past question rẹ kó sì solve àwọn iṣẹ́ tó dàbí rẹ̀ so nínú fídíò tó ń bọ̀ wọ́n máa tẹ̀síwájú lórí rẹ̀ tí o bá láìkì fídíò mi yìí má gbàgbé láti subscribe tó o bá ti subscribe tẹ́lẹ̀ bá mi sọ fún àwọn èèyàn rẹ káwọn náà ṣe bẹ́ẹ̀ pẹ̀lú o ṣeun.